Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah amma ba'd. Fassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo rí fídíò kan tí àwọn àfáà wa Fadilatu Sheikh Abdullah Ali Jabata tí wọ́n sọ̀rọ̀ nípa àsìkò wo ló yẹ ká máa kí ìrun Eid. Fídíò yìí fún ẹni tó bá wò, torí mo rí wípé àwọn èèyàn ń lo fídíò yẹn àwọn èèyàn ń lo fídíò yẹn láti fi go against ìmáàmù àgbà ti ìlú Ọ̀yọ́. Bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn àfáà wa ò bá ìmáàmù Ọ̀yọ́ wí. Ẹni tó bá wo fídíò yẹn délẹ̀ gan, wọ́n sọ bẹ́ẹ̀ pé mí ń takò ẹni kankan o, mo kàn ṣàlàyé ni pé ó yẹ ká ṣàkíyèsí àwọn kankan. But kódà ẹnìkan ìgbà tó ń share fídíò yẹn, ó tún kọ bí epistle sí báyìí ni tí fi ń sọ̀rọ̀ tó fi ń bá ìmáàmù Ọ̀yọ́ wí. Fídíò àwọn àfáà ò sí ẹ̀ sọ̀rọ̀ nípa ìmáàmù Ọ̀yọ́ rárá àti rárá. Ìyẹn number 1. Number 2, ẹ jẹ́ ká ṣàkíyèsí nǹkan tí wọ́n ń sọ. Nǹkan tí wọ́n ń sọ ò sí ẹ̀ lè takò ìmáàmù Ọ̀yọ́ gan, kò sì lè takò ẹnikẹ́ni. Àfẹni tó bá fọ̀ sí nǹkan tí wọ́n sọ yẹn ló kù. Wọ́n dẹ̀ fojú ẹ̀sìn wò lọ́nà wò. Wọ́n ní tó bá jẹ́ wípé Ànábì sallallahu alaihi wasallam ó fẹ́ ká lọ sí Eid káwọn èèyàn lè bá pọ̀, even àwọn obìnrin tí ò ní irun gan wọ́n fẹ́ ká lọ. A ti wá lọ sí Eid, àwa wá tètè kírun débi wípé àwọn èèyàn wá bá ìrun wípé eléyìí ò dáa. Nítorí pé purpose náà fẹ́ kí inú purpose ti Eid yìí tó jẹ́ pé everywhere gbọ́dọ̀ wà ńbẹ̀ ni pé ká lè bá pọ̀. Ṣùgbọ́n tá a bá wò ẹ jẹ́ ń fi, torí pé sẹ́ni tá bá ṣàlàyé ẹlòmíì ó tún lò fún àwọn àfáà wa míì náà tí wọ́n dẹ̀rù pé àwọn ń bá wọn wí. Òkè báwọn èèyàn ṣe mọ́ ronú ọ̀dà. Tá bá sì rí wípé a lè ṣàlàyé tí nǹkan ò bá fi ní di wàhálà kò sáburú ńbẹ̀. Ànábì sallallahu alaihi wa alihi wasallam ó wà pẹ̀lú kan náà àwọn ìyàwó rẹ̀. Ìkan náà àwọn sàbí wá kọjá. Ànábì wá ní wá o, ìyàwó mi ni o. Ànábì ò wo pé ṣé wọn wàá mọ̀ pé Ànábì ṣàlàyé kí wà ló mọ̀ bá ṣẹlẹ̀. So tí ìbá ti rí pé nǹkan lè dí wàhálà ńgbà míì, báwọn yóò ṣe máa lò kò sáburú kéèyàn ṣàlàyé. Àwọn èèyàn tó lè lo ọ̀rọ̀ yẹn fún àwọn àfáà wa míì náà tó dẹ̀ jẹ́ wípé wọn bá ẹnì kankan wí. Àlàyé ni wọ́n dẹ̀ fi in tá fi gbọ́rọ̀ yẹn wọ́n gbọ́ yìí wọ́n fi sí. Tẹ́ bá wo àwọn àfáà wa kan ní ìlú Ìbàdàn, Sheikh Amubiyaya hafidhahullah wa ra'ah, wọ́n tètè mọ́ kírun wọn láàárọ̀. Wọ́n tá bá lọ wo èrò mọ́ pọ̀ ńbẹ̀ tí èsì kékeré. Yes, èrò mọ́ pọ̀ gan-an, even ju àwọn míì tó kí láago 10 lọ. Bẹ́ẹ̀ ni a jẹ́ wípé nǹkan tí wọ́n ń sọ kìí ṣe wípé mùjárọ̀dù pé èèyàn tètè kí ni wọ́n ń ṣàlàyé. Wọ́n láwọn tó ṣe wípé àwọn náà fẹ́ wò pé ajá tètè kí o, látara kan fẹ́ tètè kí àwọn èèyàn tètè dé. Èrògùn wá tún wá pọ̀. Ìgbà táwọn èèyàn fi ṣe tán, wọ́n ti kírun tán, àwọn tán kírun báyìí péré tẹ́lẹ̀ pé wọ́n dákọ̀ èèyàn 3, 5 lẹ́wà lọ kírun. A jẹ́ pé tèrò bá pọ̀ níbi Eid, even kan tètè kí. Ibi tẹ́mi ti mọ́ kírun Eid nísìn nílùú tí mò ń gbé, aago 9 náà ń kírun Eid ńbẹ̀. Èrò sì mọ́ pọ̀ torí pé ó ṣe kí ni ó ti mọ́ wọn lára, wọ́n sì mọ́ kí nìyẹn. Ẹgẹ́ tí ní ìsìn báyìí. Wọ́n bá ìmáàmù Ọ̀yọ́ wí, wọ́n bẹ́ nìkankan wí. Wọ́n kan tán sọ ní pé mọ́ torí pé ó fẹ́ ṣe súnà ká tètè kí ìrun, ká wá lọ gbé súnà kérò pọ̀ ńbẹ̀, ká wá lọ gbé jùlẹ̀. Mo rò pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà mi tí wọ́n ń ṣe àwọn Eid tán tètè ń kí yìí, ẹlòmíì àwọn èèyàn ń pọ̀ ní júmọ́ àwọn èèyàn ti mọ̀ pásìkò tán kí nìyẹn. Mo rò pé ṣùgbọ́n wọ́n kàn wò pé àwa náà gbọ́dọ̀ mọ ṣerú rẹ̀ làwọn èèyàn ò bá wá. Ó ní tó bá ti di nẹ́sàn wọ́n tètè máa dé. Ìgbà tí ìsọ̀rọ̀ yẹn ní káàkiri lásìkò yẹn nítorí gbìyànjú àti sọ nìyẹn. Nítorí kan fẹ́ fáyọ náà rò pé wọ́n bá ìmáàmù Ọ̀yọ́ wọ́n bá wọn wí. Ẹ má fi dá wa lára torí mo ti rí àwọn kan táwọn sọ pé àwọn sódà náà ti ń takò mọ́ rárá o. Wọ́n bá wọn wí. Kò dẹ̀ sáburú nu kẹ́nì kó ṣàṣìṣe ká tún takò o. Tàbá ti rí pé mistake ni. Ṣùgbọ́n fún tẹ́mi rí ìmáàmù Ọ̀yọ́ wọ́n sọ pé aago 9 náà kírun. Fídíò Sheikh tí mo rí àti bẹ́ẹ̀ ni ẹ sì lógún lójú mọ̀ pé ìmáàmù Ọ̀yọ́ sọ bẹ́ẹ̀, mi ò sí ẹ̀ mọ̀ pé mi ò sí lọ́yọ̀. Ó gẹ́ ti ní ìsìn báyìí. Kódà kan sọ pé 7:30 làwọn ó kírun. Sásìkò tó ń ṣe Ọlọ́run láàlẹ́ kí ni àsìkò yẹn ni. Ṣérò máa pọ̀ tán bá sọ bẹ́ẹ̀, èrò pọ̀. Sẹ́fínì ó ti bọ́ síbẹ̀. Mo rò pé torí pé àwọn mìíràn tó ń kírun lásìkò tó ṣe wípé ó tún fẹ́ẹ̀ lọ ju bó ṣe yẹ lọ tán kàn mọ́ ṣe ìfárá nǹkan kan.
tẹ́ wá débi Eid àwọn sọ́sàn bí ẹ̀yà láago mẹ́jọ yẹn níbi 7 ìgbà míì gan tó 7 6:30 ó lè mọ̀ wípé táìmù tí wọ́n kì nìyẹn níbo èrò ṣe pọ̀ tó yẹn ni pé a ti achieve kérò pọ̀ gẹ́gẹ́ bọ́n ṣe ṣàlàyé wọ́n sì tètè kí méjèèjì náà láti achieve ṣùgbọ́n yìí ló ń tètè kí àwọn èrò sì wá ó wá kírun bẹ́ẹ̀ látara pé tètè kí làwọn èèyàn fi wá miss Eid nǹkan tí wọ́n ń ṣàlàyé òun nìyẹn ẹjọ́ kò ní í ṣe pẹ̀lú ẹnì kankan ẹ tó sì kọ́ kíní yẹn tó kọ́ bí wà tó ṣe pé ṣé kì í àtàkì ìmọ̀ọ́mù Ọ̀yọ́ Ògbómọ̀ṣọ́ ti mọ́ mi lẹ́nu pé lólùfẹ́ mi ni mọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ ó ti mọ́ mi lẹ́nu bí wà tẹ́ pé mọ̀ọ́mù Ọ̀yọ́ náà mo tún fẹ́ tún sọ wọ́n ti pé mọ̀ọ́mù Ọ̀yọ́ ni wọ́n bá wí ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kó jẹ́ kẹ́nì kọ̀ọ̀kan wa kó jẹ́ ká sọdún ọdún ayọ̀ kó dẹ̀ jẹ́ kí ẹ wá sí kó tá mọ́ kírun iléyá tó bá lọ sàgbà kóbi tó ti ń kí ìrun tán mọ́ pẹ́ kó tó lọ pẹran lé gan ọjọ́ ti lọ so gbogbo rẹ̀ ló wọnú ara wọn mo rò pé ti yé tó bá sàgbà kóbi tó ti ń kírun iléyá níbi tó ti pẹ́ ó sì kírun iléyá tán kó tó pẹran imagine ní Ìkòròdú lọ́dọ̀ àwọn Sheikh Abibullah Adéwuyì ẹlẹ́wọ̀ táìmù tán kírun bẹ́ẹ̀ èrò dẹ̀ ń pọ̀ torí pé kí ni o àwọn èèyàn ti mọ̀ pé táìmù yìí ni wọ́n sì ti gbọ́ yé ń bẹ̀ ṣùgbọ́n wọn náà tó mọ̀ pé àwọn èèyàn ní wá nǹkan sọ nìyẹn kò bá wọn mọ Ọ̀yọ́ kò bá wọn wí o kò bá àfáà kankan kò ẹ̀rí pa wọ́n sọ níparí wọn ní ìbẹ́ nìkan kan wí mo kàn fẹ́ ká wòye sáwọn nǹkan tó bá ti wá wòye sí tọ̀dọ̀ tiẹ̀ torí pé ó bá mú sẹfínì kò sáburú ń bẹ̀ tó wá fi táwọn míì ti lọ ń jí wá kírun ní tó bá lọ sí ìdí ọ̀dọ̀ àwọn Alhaji Sakindele náà same thing wọ́n tètè ń kí ẹgẹ́ tí wọ́n tako kí èmi á mọ́ kírun ọ̀dọ̀ àwọn Alhaji Sakindele dáadáa wọ́n àti mo fi ń gbé ń bàdàn wọ́n dẹ̀ mọ́ tètè kí bí bóyá bí tòyétì kankan wọ́n ti kí yes bẹ́ẹ̀ mo sì ti mọ́ kírun èrò sì mọ́ pọ̀ ṣùgbọ́n wọn náà sàfẹ́ ṣe súnà tó 7 ó fẹ́ ṣe súnà 6:30 ó sì mọ̀ pé rò ní wá àwọn aládùúgbò yẹn ò tí ì gbọ́yé àwọn ibi tó ń tafà sí òun nìyẹn olóòjẹ́ ká sọdún ayọ̀ bóyá ọgbọ̀n lágbà ni àbí 29 àti ilé sọ àwò ṣé wọ́n rọ̀ṣù àbí wọ́n ní rọ̀ṣù tán bá rọ̀ṣù àtúnú ní 29 lágbà tí wọ́n bá sí rọ̀ṣù àjẹpá ka Ramadan wa yóò pé 30 nìyẹn o fáfáàdà láti fẹ́ sí online class ọmọ yín ẹ̀yin bẹ́ẹ̀ lóyìnbó ni àbọ̀mọ yín ni ìyàwó yín ni àbẹ́yìn gangan ẹ mẹ́sẹ̀gì nọ́mbà mi lórí WhatsApp 09031 32 41 12 ẹ jẹ́ kí n mọ̀ pé online class lẹ́ mẹ́sẹ̀gì mi fún o ṣe é ṣe kí n mọ́ tètè lọ reply o ọlọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa ọdún ayọ̀ láti wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.